ẹ kú dídá síkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákòókò ẹ wò fọ́nrán yìí. Òòṣà owó bàbá dáwì Igboho òòṣà owó bàbá. Akéde kan àbùkù lára rẹ̀ lọ. Wọ́n ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ jíbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ìlú ẹkùn tán. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí wípé ẹ ṣe gbogbo yín bá fún gbogbo yín tẹ́ ń láǹfààní láti máa wo ìkànnì yìí àjọṣepọ̀ ò ní bàjẹ́ láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ìlú ẹkùn iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n dẹ̀ ń gbìyànjú agbára wọn láti pé wọ́n dẹ́kun àwọn ìwà àwọn Fúlàní kan láwùjọ nílẹ̀ Yorùbá lápapọ̀. wọ́n ṣe àṣeyọrí kan tó yẹ pé èmi lè pè láṣeyọrí mi mọ̀ bó ṣe máa jẹ́ lápá ọ̀dọ̀ tiyín ṣùgbọ́n máa jẹ́ kí ẹ gbọ́ nípa bó ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí Fúlàní kan tí ó tún fẹ́ lọ fi àwọn ọlọ́pàá mọ́ àwọn èrò ẹkùn wípé àwọn èèyàn aráàlú á ṣe lọ pé àwọn Fúlàní àwọn ọlọ́pàá wá láti wá máa mú wọn lẹ́yìn tí àwọn Fúlàní yìí jẹ̀bi tí màálù ẹ̀ ń jẹ tó ń wú màálù fún èrò oko wọn. gbogbo àwọn nǹkan wọn yẹn lè máa láǹfààní ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró ó ṣeé ṣe kẹ́yìn kan ti rí ṣùgbọ́n ẹni tí tó bá gbọ́ àlọ́ ó ti dandan kó gbọ́ àbọ̀ níbi ètò ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC lánàá olóyè Sunday Igboho náà yọjú síbẹ̀ gẹ́gẹ́ bí mandate táwọn náà gbé dání láti máa ṣe àtìlẹyìn fún gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú ti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. now ẹ jẹ́ ká pọ̀ wọ́n ní àwọn ẹgbẹ́ kan máa pín sọ pé àgbà ẹgbẹ́ kan ni wọ́n pera wọn wọ́n ní our enemies are happy we are divided Pan-Yoruba Group 1 division threatening regional security self-determination. mi ò ní lè yànnà náà ìdílé dáadáa ṣùgbọ́n màá kọ́ ohun tẹ́ bá rí sí ẹ dì mú ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Pan-Yoruba and self-determination group have called for greater unity among Yoruba organizations, urging an end to internal attacks and religious division as they confront insecurity, poverty, poor leadership and other challenges across the region. wọ́n ní ẹgbẹ́ yìí tí a mọ̀ sí Pan-Yoruba àti self-determination group ni wọ́n ti pè fún ìṣọ̀kan tó lọ́rin láàrin àwọn ẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá tí wọ́n sì ń ràn wọ́n láti wà ní ìṣọ̀kan láti lè kojú àwọn ìkọlù kan ìpínyà lẹ́ka ti ẹ̀sìn bẹ́ẹ̀ ká dẹ̀ gbóná wojú àwọn nǹkan bí ìṣòro ètò ààbò iṣẹ́ àti òṣì àti àwọn àdarí tó kù díẹ̀ káàtó fún pẹ̀lú àwọn ìṣòro lọ́lọ́kọ̀jọ̀kan tí à ń kojú ní ilẹ̀ Yorùbá ohun tí wọ́n ń sọ lápá bẹ́ẹ̀ nìyẹn. àárín ọ̀sẹ̀ yìí ló wáyé. Present at the meeting were leaders and representatives of various Pan-Yoruba and self-determination groups, including the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorubaland, Gani Adams, no man be. ohun tí wàá rí sí ẹ bá ń fi ránṣẹ́ sí abẹ́ comment section. Presenting the position of the convenience, Adewale Adeoye said insecurity had become one of the major challenges facing Yorubaland lóòótọ́ ni, alleging that thousands of people had been killed while communities had been invaded and residents subjected to kidnapping and other forms of violence. gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ Pan-Yoruba ṣe ti sọ di mọ́ kí wọ́n lẹ́yìn pé lótìtọ́ àti lódodo là ń kojú àwọn nǹkan wọ̀nyí ọjọ́ ti pẹ́ oríṣiríṣi agbègbè ni wọ́n ti kọlù bírò èyí tí àwọn èrò ẹkùn ṣẹ̀ dá sí yìí máa jẹ́ kẹ́ ẹgbọ́n yẹn délẹ̀ dáadáa àti àwọn kan tí ọ̀rọ̀ náà ti bá dé. There are basic challenges facing Yoruba land today. Insecurity from Lagos to Jeba to Lokoja, Warri, our people are being killed. wọ́n ní láti ìpínlẹ̀ Èkó sí Jeba sí Lokojo, Warri wọ́n ní àwọn èèyàn wa ní àwọn arábìnrin ṣekú pa. No fewer than 2,000 of our people have been killed. ó kéré tán ẹgbẹ̀rún méjì àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ní ẹ̀mí wọn ti bọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni. Our towns and villages are invaded. Our women, children and men are kidnapped, raped and killed. We are challenged by fear and trembling. gbogbo àwọn kan wọ̀nyí lóòtítọ́ làwọn ẹni yìí mẹ́nubà ń pẹ́ à ń kojú àwọn kan wọ̀nyí nílẹ̀ Yorùbá ìṣekúpani lọ́nà àìtọ́ ìfipábánilòpọ̀ ìjínigbé gbogbo àwọn kan wọ̀nyí lóòtítọ́ ni àwọn ọ̀nà àbáyọ sí tọ́lọ́run dẹ̀ ti ń fún wa ṣe nípasẹ̀ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò àti bí wọ́n ṣe mú ọ̀rọ̀ ètò ààbò lókùnkúndùn bó ṣe ń lọ ní mo ní kí wá update yín. ok
Owani, he also identified poverty, poor leadership, environmental pollution, diseases, and death as other major challenges confronting the region. Wọ́n ní iṣẹ́ àtúnṣe ìwà adarí tó kù díẹ̀ káàtó fún àwọn nǹkan bí ètò àyíká tí ò dára tó, àrùn àti ikú jẹ́ ọ̀kan gbòógì ìṣòro tí à ń kojú ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú fún yín. However, Adeoye said internal division among Yoruba groups remain one of the greatest threats to effort to address the problems. Wọ́n ní àwọn nǹkan tó tún wá ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tá a fi ń bá ara wa yan òdì, tá a fi ń ṣe ìlara ara wa, òun ló tún fà á tí gbogbo ẹ̀ fi dàbí wípé kò lè ní ìyanjú. Of all these problems, we now have to confront internal division, which is the greatest of all afflictions, he said. Lára gbogbo àwọn ìṣòro tí wọ́n mẹ́nubà ṣáájú yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wípé èyí tí ó wá ṣe gbòógì ni bí a ṣe ń bára wa jà lábẹ́lẹ̀, bá a ṣe ń kọlu ara wa lábẹ́lẹ̀ tá à ń fi ọ̀bẹ yìí jẹra wa níṣu. Gbogbo ohun tí a bá rí sọ̀rọ̀ yìí àti wípé àwọn wo ni ọ̀rọ̀ yìí dálé lórí nílẹ̀ Yorùbá. Ṣé àwọn èèyàn tí wọ́n fa nǹkan sẹ́yìn nígbà téèyàn kan fà á síwájú ni? Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. There is no way we can tackle these challenges if we are divided. Wọ́n ní kò sí bá a ṣe lè kojú ìṣòro yìí tí ìpínyà bá wà láàrin wa. Instead of speaking against our common enemy and working to free ourselves from bondage, we are busy fighting each other. Ṣẹ́rí, nǹkan tá à ń sọ náà nìyẹn. Àwọn èèyàn kan wọ́n á rí pé níyìn ṣe dáadáa o. Ọ̀nà àti mú wálẹ̀, ọ̀nà àti máa bu ẹnu àtẹ́lù lẹ́ẹ̀ máa wá kiri. Ìlara rẹ̀ lẹ́ẹ̀ máa ṣe. Ṣé eléyìí lè jẹ́ ká kojú àwọn common enemy wa? Ṣé eléyìí lè ṣèrànlọ́wọ́ fún wa láti sọ wípé ohun tá a gbé dání a lè kojú ẹ̀ papọ̀ nígbà tí àwọn èèyàn kan ṣe ìlara, tí àwọn èèyàn kan ń sọ wípé èèyàn kan fẹ́ gba glory? Ẹ kí n tẹ̀síwájú fún yín. He expressed concern over attacks and insulting among different Yoruba groups and religious communities, particularly on social media. The internet is saturated with insults, attacks, and threats between Yoruba groups, between supporters of Christian against Muslim, against Ìṣẹ̀ṣe, vice versa. Òótọ́ ni, tẹ́ bá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀rọ̀ ẹ̀sìn ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ máa di tọ́nàfọ́ká láàrin ilẹ̀ Yorùbá. Àwọn oníṣẹ̀ṣe, àwọn Mùsùlùmí, àwọn Kìrìsìtẹ́nì wá dá dúró, wọ́n wòye. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lótìtọ́ àti lódodo ó jẹ́ nǹkan tó ń bá wa fínra. Tá a kọ́ gbọ́dọ̀ yànnàná kó tó di pé a tẹ̀síwájú. Àwọn tó ń bá èèyàn kan jà wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbé pé ẹni yìí kì í ṣe ẹni tá a lè bá jà. Ẹni yìí ẹ jẹ́ ká gbé súnmọ́, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni yìí ni, kì í ṣe wípé ká máa ṣe ìlara rẹ̀. These are the things we need. Ká kọ́kọ́ fi yanjú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀. Tá bá fi ara wa sílẹ̀, ká yànnàná, ká gbé ego, ká gbé wálẹ̀. Àwọn nǹkan tá à ń kojú nílẹ̀ Yorùbá ni a ṣe kí ni a ní ìyànjú. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Bí ọ̀rọ̀ àwọn tí Ìbà Gani Adams tí wọ́n ń kọlu olóyè Sunday Igboho pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lóríṣiríṣi. Ìyẹn gan lásán ó ti jẹ́ kí aláǹgbá wọ ògiri tó lanu. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn torí ìjọba àsìkò ni mi ò ṣe fẹ́ ka, ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé lótìtọ́ àti lódodo wọ́n wá sọ nǹkan kan ní ìgbẹ̀yìn wípé okay, wọ́n ní Adeoye said the objective was to establish a set of minimum principles capable of uniting the various groups despite differences in their approaches and strategies. We should have lowest common factor that unite us, he said. These are the minimum suggestions on the basis of which we call this gathering. Láti ṣe kíni, láti lè pé ìṣọ̀kan ó fìdí múlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n ní lórí nǹkan tí àwọn pé ìpàdé náà lé lórí òun náà nìyẹn. Wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò òṣèlú wípé wọ́n ń lo ètò òṣèlú. Okay, ẹ kí n ka bíbá fún yín. There are enough threats to unite us. With the crisis in Nigeria, war is possible. How do we defend our territory when we are disunited and spend the whole day fighting each other? We are providing a major source of joy for our enemy. They are happy that we are not united. The convener said the meeting was not focused on electoral politics, but on finding common ground among various group organizations and preventing inter-organizational conflicts. Gbogbo àwọn kan wọ̀nyí tí wọ́n sọ ó dá ní tòótọ́, it's good to be sincere. Ṣùgbọ́n ibo lọ̀rọ̀ náà ti wọ̀ wá? Ẹni tó yẹ kẹ́ bá wí ẹ bá wọn wí o. Inú mi dùn wípé ẹni tí ọ̀rọ̀ náà kángun sí àtàwọn èèyàn kan wọ́n jọ wà níbi ìpàdé náà ni. Lẹ́yìn eléyìí tá a bá tún wá rí àmọ̀ pé
lótìtọ́ àti lódò ẹ̀yin gangan ni igi wọ́rọ́kọ́ ti da iná odò. Àwọn ọ̀rọ̀ tí ẹgbẹ́ yìí sọ ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni ọ̀nà àbáyọ kan rèé fún wa ní ilẹ̀ Yorùbá láti kojú àwọn nǹkan tá à ń kojú. Má ṣe ìlara kò lè work nítorí pé bí èèyàn kan bá ń fà lọ sẹ́yìn tí èèyàn kan bá ń fà síwájú ẹ mọ bí tọ́rọ̀ yìí ti ṣe wá ó dá lórí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò irú ẹkùn àti Ìbà Gani Adams. Kí ni irú ẹkùn ṣe tí ó burú jù tó yẹ kí àwọn ti Ìbà Gani Adams jọ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ láti ṣàtúnṣe láti rí pé ilẹ̀ Yorùbá ó di àfọ̀mọ́ lọ́wọ́ àwọn arábí yìí. Ìṣọ̀kan la nílò. Ká pa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ èèyàn kan fẹ́ gba glóòdì ká pátì ká lè lò ìrójú ráyè ara wa. That's it. Èmi ò fẹ́ fọ̀rọ̀ yìí gùn rárá o, mi ò fẹ́ fàágùn. Ẹnìkan sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún yín pé nǹkan kan ṣẹlẹ̀ nípa ti ọ̀rọ̀ àwọn Àmọ̀tẹ́kùn tí mo fẹ́ jẹ́ kẹ́ àwọn ìrù ẹkùn tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn àti bí àṣeyọrí náà ṣe wáyé ká tó lọ sọ́dọ̀ àlejò mi. Gbogbo ohun tí bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. A máa ń pégbọ́n ni a kì í pégọ̀. Ó yá ẹ jẹ́ ká débẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò lójú ìwòran wa ìrú ẹkùn security network ní wákàtí yìí ni àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lórí ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. Kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner of police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá pátá Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Sàmọ́lẹ̀ Chief Sunday Igboho mo kí àbá mi Chief Sunday Igboho mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódò dẹ Ọlọ́run jẹ́ kí Ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dáran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sígboro wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ dídà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. Ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́ bínú wọ́n fi bẹ̀bẹ̀. so n tí wọ́n rí ni pé àwọn ẹrù ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ẹrù ẹkùn ti bá tiwọn lọ. n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó yìí tún ti san ọwọ́ adìbọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ. ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débí báyìí orúkọ mi rè Odòkun Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ ọ̀rọ̀ ọyàn bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ́yìn gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú èfè gan tó ní fídíò ni tó pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ́yìí tí a lè post ẹ sí gbogbo ayé kí gbogbo ayé wò so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ ko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wa ọ̀pápọ̀ tí wàá wọ ọ̀pápọ̀ tí sọ̀rọ̀ sí wa ọ̀pápọ̀ tẹ wá sọ adi káwọ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo ti ríru rẹ̀ gbogbo bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn táwọn fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà àdèmọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé táwọn àpò ọlọ́pàá ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní sàbòsílẹ̀ lórí ọ̀dà yìí mi lójú débẹ̀
àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wá àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọn ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Àlàbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwọn àbí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbo ògo ní tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí àbá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network ìró ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ọ̀kù kọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nà ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyege òsì fẹ́ni tí kì í sòótọ́ bonírọ́ bá gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìró ẹkùn security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa èmi náà rọ̀ wá pé ẹ̀jẹ̀ a máa fi òótọ́ ọ̀nà ṣe Elédùmarè ọba yóò sì ràn yín lọ́wọ́ láti lè ṣe tẹ̀ ṣe. ìró ẹkùn ìró ẹkùn ìró ẹkùn. akíyè sára ròjìnlẹ̀ o pánsá òfúnra pánsá fi já síná àjà òfúnra àjà fi jìn bónílé ò bá fúnra ó lè ní oko tónílé bá wá fúnra ńkọ́ a jẹ́ pé ó dínà mọ́ olè tó fẹ́ ṣe ní jàǹbá ẹ̀yin ọmọ ojúlówó ọmọ Yorùbá ẹ jẹ́ á fúnra o most especially àwa tá a wà nínú ìró ẹkùn that we volunteer ourselves to defend our land ẹ jẹ́ á fúnra ẹ jẹ́ á fúnra ká má bàa jẹ̀bi ọ̀tá alẹ́ òfojú rẹ̀ wo ní ìmọ̀ràn ìkà ní tòde ń gbà ẹ jẹ́ á fúnra tá a bá jà bí ìjì tá a ṣèkè àwọn ọ̀tá tó bá dọwọ́ aláṣàlẹ́kẹ̀ ìjẹ́ ká jókòó ká fúnra lọ́kàn ara wa pé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rẹ̀yìn sí wa ni wọ́n ní orú vision táwa ní sí ìran wa mo jókòó mi ò rórun sùn mo wá jáde wípé kí ló dé táwa yé àwọn Yorùbá kan rí báyìí ìgbà tá àárọ̀ náà àbáyọ à ń pariwo pé ta ni ó gbà wá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń sọ wípé àbọ́lọ́run ti gbàgbé wa ni àbọ́lọ́run kan mọ̀ọ́mọ̀ fi àwọn wọ̀nyí jẹ wá níyà ni ṣé kìí ṣe pé àwọn bàbá wa ti kíwọ́ bọ̀ nǹkan kan tọ́lọ́run wá ń gbẹ̀san lára wa oríṣiríṣi èrò ló wá sọ́kàn wa àṣẹ Ọlọ́run ò gbàgbé ìran Yorùbá ohun tó ṣe mí láàánú ni pé nígbà tọ́lọ́run wá gbé ọ̀nà àbáyọ tó la ọ̀nà àbáyọ fún ara ẹ̀ fún wa ìran ọmọ Yorùbá gan ló tún gbógun tì í ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tájọ́ ń pariwo Yorùbá nation now ọ̀pọ̀lọpọ̀ wọn náà rí Sunday Igboho gẹ́gẹ́ bí aláìkàwé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nígbà tó ń gbọ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti bọ́wọ́ lu ìró ẹkùn lójijì náà dọ̀tá Sunday Igboho not know pé they have their own mission ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tájọ́ ń lọ sí Kútọ́nú ló ń kí ọmọ Adéyẹmọ pé ìjọ kan wò ó padà wálé bàbá rẹ̀ ọjọ́ kan lógún máa ń bẹ̀rẹ̀ ọjọ́ kan dẹ̀ lógún òpin máa ń dé bá ogun láì mọ̀ pé kì í ṣe gbogbo àwa tá lọ ń bá ọmọ Adéyẹmọ ní Kútọ́nú ló gbàdúrà lọ́kàn wọn kọ́ ọmọ Adéyẹmọ padà wálé ẹ mọ̀ pé tẹ́mi bá rí èmi ọ̀sọ̀ tó bá gùn mí tẹ́ màá tún dárúkọ wọn kò sí tẹ́nì kankan lè fi mí ṣe mo ti wáyé iná mo ti wà èmi kọ́ mo dára mi Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn kan bá dẹ̀ ló fẹ́ ṣaagùn sí mi kó ti mọ̀ pé òun fẹ́ sunkún lórí àkọ́bí òun àyàfi tó bá jẹ́ pé èmi mo wọnú má jẹ̀mú yẹn lọ kó tó bá jẹ́ pé èmi mo dára mi bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run ọba mi fi ẹ̀rù sí lára pé kí àwọn ọ̀tá Yorùbá máa ń gbọ̀n jìnnìjìnnì ẹni tọ́lọ́run ọba mi fi ẹ̀rù sára pé níbi tí wọ́n bá tẹ̀ ti gbórúkọ ẹ̀ lásán kí ìpayà ó dé bá àwọn ọ̀tá wa
the majority, some people, don't let me use the majority, some people tájọ lọ ń kí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ní Kútọ̀nù kì í ṣe gbogbo wọn ló ń fẹ́ kí Sunday Ìgbòho padà wálé torí pé àwọn náà ti rí pé opportunity rèé àwọn dúró nínú ìyà tí ń jẹ Yorùbá nínú ìpọ́njú tí ìran Yorùbá wà they see it as opportunity to make money àwọn náà máa lọ dá ẹgbẹ́ jagunjagun títí wọ́n lẹ̀ táwọn máa jọ fún wọn lára wọn wà tó fẹ́ máa dẹ Èkìtì rú bó ṣe fẹ́ máa dẹ Èkìtì rú ló fẹ́ máa da Kwara rú ló fẹ́ máa da Kogi rú òun náà wá sọ wípé náà bí ìjọba ṣe fi ọwọ́ sí ìlú ẹkùn náà ṣe fọwọ́ sí ti tòun náà adẹ̀jọ́ lọ bá Sunday Igboho ní Kútọ̀nù ni wọ́n dẹ̀jọ́ ń dì wọ́n jọ ń pa ni ó ní mo fi wá rọ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ìlú ẹkùn lénìí pé aṣọ àlàláwọ̀ ká má jẹ́ kí àwọn ará bíbá yóò tapo sí i kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ń rẹ́rìn sí wa ló fẹ́ àṣeyọrí ìlú ẹkùn and I pity those people who follow them wọ́n jọ máa parẹ́ lójijì lọ́wọ́ kan bẹ́ẹ̀ ni. We challenge one tí ìkan nínú wa ní pé ẹ máa kàbùkù ẹ dúró síbi ire fún ìran Yorùbá ẹ máa kàbùkù ọmọ Yorùbá ń pè yín lé èèyàn rẹ̀ àṣẹ èèyàn bí ni yín ẹ máa kàbùkù ìwà búburú ọwọ́ yín ojú ti Gani Adams lọ ẹ máa kàbùkù ẹ tẹ́ láti gbà yẹn lọ́wọ́ ti fẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta àárí èyí tá a rí náà ní pé òun náà ń kó aṣọ fún àwọn ọmọ and I want all the ìlú ẹkùn commander to be extraordinary vigilant ká má bàa bà wá lórúkọ jẹ́ òní mo fi sọ kọrin yẹn lẹ́ẹ̀kan pé ìfúnra lógun àgbà àwọn àgbà jọ wà náà pé pánsá tí ò bá fúnra ajá síná àjà tí ò bá fúnra ńkọ́ ájì bónílé ò bá fúnra olè ló máa kó kì í ṣe gbogbo àwọn tó ń pe Sunday Igboho ní ọmọ wọn nínú wọn dùn sí Sunday Igboho kì í ṣe gbogbo wọn nínú wọn dùn sí iyì tí ọmọ Adéyẹmọ ń gbà káàkiri nígbà tó ọmọ Adéyẹmọ ò lónú méjì ọwọ́ oore tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó nà sí ìlú ẹkùn inú wọn ò dùn sí wọ́n ti wá rí Sunday Igboho gẹ́gẹ́ bíi pé rivalry lẹ́ ń pè é bíi rival wọn wọ́n wá fẹ́ sọ̀rọ̀ security di competition Ọlọ́run jù wọ́n lọ ni tó bá jẹ́ pé Ọlọ́run ò jù wọ́n lọ ni tí wọ́n bá lórí ọ̀fẹ́ láti ṣe Sunday Igboho mọ́ Kútọ̀nù wá sí mọ́bẹ̀ tí wọ́n bá lórí ọ̀fẹ́ láti gba ìfẹ́ Yorùbá kò lọ́kàn Sunday Igboho wọ́n á gbà á torí wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fọ́ ìkòkò ọbẹ̀ wọn wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ dìnà ìjẹ wọn that is why they see ìlú ẹkùn as enemy tẹ́mi bá ń sọ̀rọ̀ tí n bá ní iná jó lórí omi ẹni lọ́kọ́ irú ẹ̀ wá àwọn àgbààgbà ló ní kí n má ìdárúkọ wọn mi ìdẹ̀ fẹ́ kọ̀rọ̀ sáwọn àgbààgbà lẹ́nu ṣùgbọ́n tí wọn bá jáwọ́ èmi ò dárúkọ èrèdí tí ẹ̀yin kọ̀mándà kọ̀ọ̀kan ẹ̀yin unit commander nínú ìlú ẹkùn ẹgbẹ́dọ̀ wà extraordinary careful kẹ́ẹ̀dẹ̀ tó wà vigilant torí gbogbo àwọn tó ń ṣe pé Ìgbòho ṣá kì í ṣe gbogbo wọn náà fẹ́ràn ọmọ Adéyẹmọ fún àṣeyọrí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń sọ wípé ṣé òun nìkan ni Yorùbá ni kò lè fi ẹgbẹ́ títí ẹ̀ kó fi pa ẹgbẹ́ títí wa nu ṣe mọ̀ pàwọ́ OPC náà kọ níbẹ̀ láàrin èmi àtẹ̀yìn ẹ̀mọ̀ pé Sunday Igboho kò wá láti wá bẹ́ẹ̀ nìyàn kan jíjà àgbà èmi làgbà ó ní ẹ̀mí Yorùbá ló jẹun lógún tó bẹ́ẹ̀ pé lóòótọ́ bàbá mi máa ń sọ̀rọ̀ kan á ní tó o bá ń bá mi rìn tí o bá mú lára ìwà mi á jẹ́ pé o bá mi rìn nìyẹn bàbá mi á ní tó ń bá bí ọmọ tó mo ò bá mú lára ìwà òun kì í ṣọmọ òun tí èmi àtẹ̀yìn bá ń bá olóyè sí Sunday Igboho rìn nínú ìwà bíi mẹ́ta mẹ́rin tá a bá rí lọ́wọ́ ẹ̀ tá a bá lè mọ ẹyọ kan tàbí méjì á jẹ́ pé àbá ni nínú òtítọ́ àti ní ọ̀nà tó tọ́ Sunday Igboho very extraordinary careful and vigilant ni mo fẹ́ kí ẹ̀yin commander wa gbogbo kẹ́ wà extraordinary vigilant and careful torí àwọn wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn rokúro bàbá Professor Banji Akíntóyè kí bàbá yòókù kán lè bọ́ sí ipò ẹ̀ Ọlọ́run ló jù wọ́n lọ torí Ọlọ́run ló lẹ̀mí bàbá
bí wọ́n ṣe ń wá ìṣubú sí olóyè sí Sunday Igboho lọ́rùn bẹ́ẹ̀ náà wá sí ti bàbá Akíntóyè ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ ni. And I want the Yorubas, ọlọ́gbọ́n ni wá, olóye ni wá, onímọ̀ ni wá. Mo sọ nínú ọ̀rọ̀ program ìyá ayé là ń gbé pé this time around we must speak out, ká sọ̀rọ̀ síta. Dídákẹ́ táwọn bàbá wa dákẹ́ lánàá ló jẹ́ abára wa ní kòríta táwa yìí. Àyípo òun má gbogbo lẹ́nu. Àyípo òun má gbogbo lẹ́nu. Ọ̀pọ̀ ṣe inú dídùn láti máa fi Yorùbá ṣe ìjẹ lọ. Kẹ́sà máa fi Yorùbá rí owó. Pé mọ̀láyé jọ àná Fúlàní pààyàn bíbẹ́ yóò a nídìí ẹ̀pà o a nídìí ìrèké ó ti dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò fi fẹ́ràn Sunday Igboho nìyẹn. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Èrèdí tí wọ́n fi fẹ́ kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ olóyè sí Sunday Amadéyẹmọ Igboho Òòṣà. Ẹja kọ́ ẹ̀kọ́ lára ọ̀pọ̀tọ́ bàbá wa General Killer àti bàbá wa General Warrior àti ìyá wa Ṣọlá kò gbẹdọ̀kú. Wọ́n á gbọ́, wọ́n á fi gbígbọ́ ṣaláì gbọ́. Ojú inú làgbà ń rò. Wọ́n ní àgbà kì í yá ẹnu àdúgbò ojú làgbà ń yá àgbà kì í yánu. Iṣẹ́ tá a gbà yìí àṣeyè la máa ṣe o, àní jẹ̀bi. Iṣẹ́ tá a gbà yìí agbẹ́dọ̀ tanná orí wa lẹ̀. Iṣẹ́ tá a gbà yìí agbẹ́dọ̀ dá ọ̀tá ilé mọ̀. Ọ̀tá ilé burú ju ọ̀tá ìta lọ. Àwọn tó rí ìlú ẹkùn gẹ́gẹ́ bí rava, àwọn tó rí ìlú ẹkùn gẹ́gẹ́ bí pé ìgbàwo náà dé, tí wọ́n ti gbàgbé pé àwọn onílẹ̀ ló gbé ìlú ẹkùn jáde síta, tí wọ́n ti gbàgbé pé ìlú ẹkùn belong to all the kábíyèsí, the genuine, the authentic kábíyèsí, the original kábíyèsí in Yorubaland, tí wọ́n ti gbàgbé pé ìlú ẹkùn kì í ṣe fún àwọn kan, fún gbogbo wa ni. Wọ́n rí ìlú ẹkùn gẹ́gẹ́ bí ọ̀tá tó fẹ́ gba ìjẹ lẹ́nu wọn. Wọ́n rí ìlú ẹkùn gẹ́gẹ́ bí ẹni tí ó bí ẹgbẹ́ tí ó gbòmìnira dání táwọn ò dẹ̀ fẹ́ kí ìran Yorùbá ó ní òmìnira, torí nínú àìní òmìnira yẹn làwọn ti ń ṣọlá. Mo rọ̀ ẹ̀yin kọ̀mádà wa o, ọ̀tá ń bẹ nílé ọ̀tá ń bẹ lóko, ṣùgbọ́n ọ̀tá ilé ló burú jù. Ọ̀tá ilé ló burú jù, àjọ ń rẹ́rìn sí ara wa, tí wọ́n tún fẹ́ burú jù ti Gani Adams àtàwọn ọmọ ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni lára wọn ṣekúṣẹyẹ wà lára wọn, ọ̀jẹ́ nílé orò jẹ́ nílé eégún. Lára wọn mo tútù wílẹ̀ kan sí ṣekúṣẹyẹ chameleon ó ń bẹ lára wọn. Àwọn alágbẹ́dọ̀ kíyèsára. Ìlú ẹkùn security network, igi tọ́lọ́mọ ọba mi lọ́ni tí ò ṣe é fàtu, agbẹ́dọ̀ kíyèsára. Orúkọ yẹn gan já wọn láyà. Mo rí èèyàn lára fídíò wọn láìpẹ́, mo rí èèyàn kan tó dárúkọ mi nínú àwọn ọmọ wọn, ó wá yìnbọn sókè, ó ní àkọ́bí òun ló fi máa pa. Oníṣẹ́ inú ẹ ti lè gbọ́rọ̀ jù. We must extraordinary careful. Ni mo fi ní pé ẹ má jẹ́ bá wọn jà. Àtàwọn tá a mọ̀, àtàwọn tá a ti mọ̀, tí àwọn onílẹ̀ Olódùmarè dẹ̀ jẹ́ máa jẹ́ ká mọ̀ wọ́n, tí wọ́n mọ yọjú síta. The spirit of our forefathers máa expose wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá Sunday Igboho, kì í ṣe Sunday Igboho ló ń bá ṣe ọ̀tá, ilẹ̀ Yorùbá ló bá ń ṣe ọ̀tá. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìlú ẹkùn, kì í ṣe ìlú ẹkùn ló bá ń ṣọ̀tá. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ti lọ tọ́lọ́mọ bá mi kọ́kọ́ tẹ̀dó sí ilẹ̀ Yorùbá ló bá ń ṣe ọ̀tá. Ọlọ́run máa bínú sí wọn, torí pé wọn ò ní èrò àlàáfíà fún ìran Yorùbá bó ti wò ó mọ́. And they want to use that opportunity to use Yoruba to make money. Ẹ̀gbọ́n náà, ẹni tí ò jagun rí tó lọ dé ẹgbẹ́ jagunjagun lẹ̀, tó dẹ̀ ń sọ wípé, tó dẹ̀ ń sọ fáwọn èèyàn pé ẹgbẹ́ Sunday Igboho ni, ṣé n kò yẹ ká kíyèsára. Ẹni tí ò mọ ohun tán pè ní oko ọba tó náà lọ dé ẹgbẹ́ jagunjagun lẹ̀, it is because ó gbọ́ pé wọ́n ti approve ìlú ẹkùn. Lára wọn kan ló sọ nígbà kan pé nígbà tí Ìgbòho máa yan kílà sí second command, kò sọ fóun só kílà ò lè jẹ́ ọ̀gá lóun lórí, ó dẹ̀ lọ́dẹ́gbẹ́ títí ẹlẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló dẹ̀ ti kó sínú páńpẹ́ bẹ́ẹ̀. Níjọ́ àná àwọn kẹjáde síta, wọ́n náà ń ta fọ́ọ̀mù. Mo jáde nígbà yẹn mo sọ mo ní
it's not a sin kéèyàn dẹ ẹgbẹ́ lẹ̀ ilẹ̀ Yorùbá yàjọ níní it's not a sin kí bàbá Èkìtì dá ẹgbẹ́ lẹ̀ kí n pè ní ojú ẹkùn it's not a sin kí Tàmọ̀dù dá ẹgbẹ́ lẹ̀ kí n pè ní àtàrí ẹkùn but it is a sin kí wọ́n máa lọ mọ́ ẹni tí ò mọ̀ nípa ẹ̀ lọ́rùn kí wọ́n máa ní Sunday Igboho ló ní o Sunday Igboho ló ní o Sunday Igboho ló ní o Sunday Igboho mọ̀ sí o ohun tẹ́ ẹ̀ gbé wá sọ́dọ̀ Sunday Igboho tí Sunday Igboho mọ̀ kí wọ́n máa pariwo pé Sunday Igboho ló ní Sunday Igboho ló ní fọ́ọ̀mù tá à ń gbà yìí tá à ń ta yẹ o Sunday Igboho ló ní ká máa ta o tí Sunday Igboho dẹ̀ pariwo pé òun ò ta fọ́ọ̀mù ọ̀pọ̀ sọ wípé àṣejù bàbá Èkìtì ti pọ̀ jù bàbá Èkìtì ti ẹ̀ ní wàhálà ní àwọn dàlẹ́ ní ìrìdí tí àwa tá a jẹ́ ìlú ẹkùn all eyes on us ṣé òyìnbó yẹ kọ̀rẹ́tì ẹ lọ sẹ́jẹ̀ tí ò bá kọ̀rẹ́tì ohun tí mo fẹ́ sọ lóyìnbó náà ni pé gbogbo ojú ló ń wò wá ẹni tá a bá dẹ̀ ń wò kì í wòran àwọn oníyangí mi ò fẹ́ dárúkọ wọn lọ́gànjọ́ òru ni torí mo kí n ṣàánú abiyamọ ìyá náà ló bí wọn àwọn oníyangí ẹ má jẹ́ àdá yẹ̀pẹ̀ sí epo tí àwa ọmọ ìlú ẹkùn gbé dání ògo tó dáa lọ́lọ́run ọba mi gbé fún ìlú ẹkùn anywhere we go the Yoruba people accept it not because of us it is because of Sunday Adeniyi Adeyemi Igboho Oòṣà for the past record tó ti nílẹ̀ ẹ jẹ́ ká mẹ́ẹ̀tẹ́ yẹ bẹ́ẹ̀ nìyẹn ká má fẹ́ join wa àwa commander ẹ jẹ́ àṣẹ investigation dáadáa ká má darú lúpọ̀ mọ́ ṣàpá ohun tó gbé àwọn bàbá wa Dr. Frederick Fashion ṣubú lánàá kó má gbá wa náà ṣubú o mo gbọ́ pé wọ́n náà pe ìpàdé àlàáfíà we are happy for that wọ́n ti wèrè nínú kan nínú àwọn ọmọ Gani jáde síta pé àwọn ìlú ẹkùn kò fẹ́ ká ìpàdé àlàáfíà yóò wáyé kẹ́ lè mọ̀ pé wọ́n ti rí ìlú ẹkùn gẹ́gẹ́ bí ọ̀tá wọn but we must not see them as our enemy kò yé wọn ní ó dẹ̀ yìí máa yé wọn ìrànlọ́wọ́ tá a máa ṣe wọn ní ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kó má pẹ́ kó tó yé wọn pé this land belong to the authentic and genuine ọmọ Yorùbá not bastard iṣẹ́ àtọ̀rìn wa mo sọ̀rọ̀ kan ní iṣẹ́ àná ní abíjẹta mo ní professor kan sọ wípé tó bá jẹ́ pé ọmọ Igbo ló gbọ́ èdè Yorùbá dáadáa tó lè sọ èdè Yorùbá tó bá sọ wípé torí pé òun gbọ́ èdè Yorùbá yìí òun fẹ́ di ọmọ Yorùbá pé automatically ó ti di ọmọ Yorùbá nìyẹn mo ní professor yẹn ó ní àrùn ọpọlọ ẹjá kìí sára o ẹjá kìí sára ohun tó bá wọn jẹ́ ní pé ibi tí Yorùbá fi ẹlẹ́mẹ̀ṣọ́ wọn ò ṣọ́ ẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tó jẹ́ lídà wa àwọn tó jẹ́ lídà wa tán bá ní àwọn máa ṣe hé bí wọn ò bá parí hé yẹ wọn ò ní dáwọ́ lébi káwa náà kọ́ ṣe yẹ látara wọn ká lè dúdú ti àwọn tó fẹ́ gbógun ti ìlú ẹkùn kẹgbọ́n mi ká lè gbógun ti àwọn tó fẹ́ gbógun ti ìlú ẹkùn kò sẹ́ni kankan nínú wọn tó lè bí Sunday Igboho ṣubú kò sẹ́ni kankan nínú wọn tó lè bá orúkọ ìlú ẹkùn jẹ́ ṣùgbọ́n àwa tá a wà nínú ẹ̀ ní kákíyè sára ká má jẹ́ kí ògiri wa ó lanu kí aláǹgbá àti àkekèé wọn má wọlé lórí ọ̀gá àti sáwọ̀ and we have a vision we must follow our vision Sunday Igboho ni pé kí Fúlàní má pa ìran Yorùbá nípa kópa mọ́ kí bandit má jí wa gbé mọ́ káwọn terrorist má terrorize wa mọ́ vision Sunday Adeyemi Igboho Oòṣà ni pé to flush the evil people out of our forest mo ní tẹ́ bá wa dé Kwara ẹni bá jẹ́ ọ̀dájú ọmọ bíi tèmi á sunkún náà odidi ìlú kì í ṣe ìlú kékeré òtán ti tú táàrin rìn bíi 1.5 hours tá a pàdé èèyàn tọ́lọ́mọ ọba mi dẹ̀ wá rí opportunity tó gbé ìlú ẹkùn kalẹ̀ ẹ má jẹ́ àwariwo ọjà mo bẹ̀ yín ni o ẹ má jẹ́ àṣekínni káwariwo ọjà ẹ já tẹ̀síwájú the Yoruba people believe in ìlú ẹkùn because of Sunday Adeyemi Igboho Oòṣà ó ti ṣe gúdúgúdú 1 billion àti yàyàyàyà 1 trillion so we must continue nínú gúdúgúdú méje yàyàyàyàyàyà 1 billion 1 trillion 2 trillion 100 trillion tí Sunday Igboho ṣiṣẹ́ òun ló mórí bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ló mórí wọn wú ní ìlú ẹkùn fi gba ẹ̀bùn tó tóbi bẹ́yẹ ní Ọ̀ṣun náà fi fún bàbá wa ní
ọ̀nà tó dáa ní Ọ̀ṣun ní pálásì bàbá wa Ọ̀jájá Ògúnwùsì olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ má jà wariwo ọjà o, ẹni títí ẹ ti jóná ẹ má jà gbà láàyè láti kókó náà mọ́ títí wá o. Bí oúnjẹ tí à ń ṣe ò bá tiẹ̀ tí ì jiná tó bá lóun bẹ́ẹ̀ bá wa kóná ẹni rárá, ìgbà tó mọ̀ bọ́ ṣe ń kóná kí ló dé tó kóná mọ́ oúnjẹ títí ẹ kó jiná. Abaniláyọ̀ jẹ́ ni wọ́n ẹ má jà ń bayọ̀ wa jẹ́. Àwọn tí ò lógo tán pera wọn ló lógo, they did not have plan, they now claim that they have plan already. Ìkànnì wọn tẹ̀ sọ pé gbogbo ohun tó ti yẹ àálẹ̀ ní Sunday Igboho ń ṣe lọ́wọ́. Ẹ wo, let us be focused. Tí mo dẹ̀ nígbàgbọ́ pé Olódùmarè yóò mọ̀ tiwa lẹ́yìn, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rántí ìfúnra lóògùn àgbà. Gbogbo ọmọ ìlú ẹkùn security network, ìfúnra lóògùn àgbà. Ojú gbogbo ń bẹ lára wa. We must not fail because all our leaders, they did not fail. Ojú ń bẹ lára wa o. Lẹ́kìtì ojú ń bẹ lára wa, Lóǹdó ojú ń bẹ lára wa, ní Kwara, ní Kogi, ní Ọ̀ṣun, ní Ògùn, ní Ọ̀yọ́, ní Èkó, all the 8 states ojú ń bẹ lára wa. Ọlọ́run máa gbé jáde ni. Ẹ má dẹ̀ gbàgbé, èmi àti ìwọ tá a bára wa nínú ìlú ẹkùn ó ní ìmọ̀ Olódùmarè inú. There are some people outside there that they better àwa, but they do not have the opportunity. Torí pé Ọlọ́run ò pè wọ́n ni. Torí they are not the part of the solution to the Yoruba problem. Ọlọ́run ò rí pé wọ́n lè kó ipa that can make Yoruba have peace. Làwọn fi ń gbà ládùúgbò lójoojúmọ́ pé ẹni tí ó wọnú ìlú ẹkùn tí ó sọ ìlú ẹkùn lẹ́nu kọ́lọ́run ọba mi kó lè jìnnà. Ẹ má gbàgbé o, ìfúnra lóògùn àgbà o. Àwọn bàbá wa tó tẹ̀síwájú wọ́n ní ojú lálákànfin mi ṣọ́ orí. Ẹ jẹ́ ká máa ṣọ́ wọn, ká má ṣe kíni, ká má dúró tẹ́tẹ́rẹ́. Ṣé gbọ́ mi? Ẹ má bá wọn jà o. Agbára tí àwa ní, àwọn ọ̀tá tó fẹ́ máa jí àwọn èèyàn wá gbé láfẹ́fẹ́ bá jà. Ẹ ṣe bí pé ẹ rí wọn. Ẹ ti rí pé gbogbo tán ṣe wọn ò ní sense. Tán bá ṣe program ẹ lọ́wọ́ comment section wọn. Ọmọ Yorùbá fún wọn back to back ni. It means that Yoruba have rejected them. They are nothing. Pride wọn ti gbé wọn ṣubú. Àwa ní ká wà focus. Torí ọ̀rọ̀ wọn àjẹgbójo ní tó ń wẹ́ni kúnra. Adára fún ọjọ́ ní tiwa. Mo ti wí yìí náà, mo ti dákẹ́ náà. Remain blessed.